dúpẹ́ pé ti gbọ́ mo dúpẹ́ pé ti gbà Jésù Olúwa wa. Àmín. Àdúrà àgbà. Ṣòro ọkọ mi. Wo kò sí púpọ̀ tí mo fẹ́ sọ mọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ gbogbo gbà pé kí o mọ ọmọ ẹni tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ ní ẹni tí ò bá níyà kì í dégbò ẹ̀yìn ìwọ náà mọ̀ pé àṣírí rẹ̀ àjù báyìí náà lọ èmi àti ẹ̀dẹ̀ ńlá tọdún yìí mo bẹ̀ ní ọkọ jẹ́jẹ́ gbogbo wọn ṣe ó sì yẹ má kẹgbẹ́kẹgbẹ́ má bá wọn rìn oṣì nǹkan tó bá ní ni kò jẹ má ṣojú kòkòrò ṣó ti gbọ́ ọkọ mi òfin náà bá bẹ́ẹ̀ o ní wọn bá mi dúró sí i pẹ̀lẹ́ ó yá. Yes ma mi ní disappoint ma. ọ̀dà ó ti bọ́ Yes ma. ó ṣe jẹ́ Ọ̀dà ma. máa ń ra o ẹ má tó bá wọ̀. Yeah, 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 well, yeah. Only for a TV, oh, Jara Rini, Papa Rini, Orilo, Mala, Orilo, Mala. Only for a TV, oh, Jara Rini, Papa Rini, Orilo, Mala, Orilo, Mala. Stay mama, stay mama, stay mama, stay mama, stay mama, stay mama. Stay mama. Auntie Elizabeth, don't show. Sexy girl, oh, want to show. You call the phone, say you want it gone. Abuja, oh, want to show. What to me, Auntie Elizabeth, don't show. Sexy girl, oh, want to show. You call the phone, say you carry it gone. Abuja, oh, want to show. Now you define the class, now you define. Now you want rock the time, now you want pop. Ọlọ́run á bá mi dúró tì ẹ́ o á dáàbò ẹ̀bù ẹ́ èṣù oníyẹ ẹ lò ṣùgbọ́n ọkọ mi kò ṣe jẹ́jẹ́ o. yé ilé ẹ lẹ. ẹ rọra bàbá mi. àwa nù. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. àbí èlì ti ń padà sílé ìwé. ọmọ yín sì ń padà sí sílé ìwé. ẹ pẹ̀lẹ́. ọ̀dà kò tẹ́ kẹ̀ ṣùgbọ́n kọ́ pé mí o. Mo ti gbọ́ ma. èlì sọrí ìmọ̀ràn tí mo ní ti ń yà ọ́ sọ̀rọ̀ pé kò sí bàbá mọ́ ìtẹ̀yàn bá bá lọ bí kan lè yàn kọjú mọ́ o ìtọ́ bá bá lọ léwe oníkọ́ kọjú mọ́ o mọ́ kẹgbẹ́kẹgbẹ́ o. Ó dà ọ̀sán. tiẹ̀ wá àti ẹ̀dúpẹ́ pé ó ká séńjì mọ́ mi lọ́wọ́ léni ó rìn tó kù lọ́wọ́ èmi náà ni ìwọ náà gba kémi náà dé kọ́ bá ń fi ra nǹkan fáwọn rẹ̀ wọ́n má lè jí lọ́nbí tọ́. Mo ì máa fi sínú báàgì. bẹ́ẹ̀ yàn tiẹ̀ jówó nu báìbù lọ yóò ya wèrè dànù ni Ó dà ọ̀sán. pẹ̀lẹ́ kọ́ bá ń káwọn ọmọ léèwé yín ọmọ dáadáa pẹ̀lẹ́. Mo tẹ̀lé wait kí n ra makeup kit mi ó ti tán. Wùmí, o ti like makeup jù. Kí ló mean? Wo anyway jẹ́ kí n gist ẹ̀. Ṣọmọ guy kan báyìí tí mo meet ní last outing wa. Guy tó pupa báyìí tó ní pink lips tó fine gan báyìí. That cute guy. Ọmọ mo ti ń fall in love already o. Ó ní pé òun fẹ́ gbé mi lọ jẹ lunch pé bí a kà lọ sí Chinese restaurant. Ẹ má má jẹ future yín ẹ̀yin ọmọ yìí láti kékeré. Ẹ kúlé o. Hey, my baby is back. How are you? Mo wá kẹ̀ṣà wá ó kẹ̀ṣà ṣé ẹ̀dá mo bá yín. Adúpẹ́ bọ́ọ̀lì Johnny. Mọ́mí ńkọ́. Ọ wà. Ó ga ó fẹ́ resume money. Má tiẹ̀ dá mi lóhùn. Tí Edun ṣe bá ṣe resume week yìí ni. Kété sí that last week. Ó fọ́ ni. Wá ṣé lè òkè ń sún ẹ ni. Kí ló ń dúró ṣe ń lé? Ọmọ ìgboro dùn. Èmi jẹ́ ìgboro ló ń tèmi ni. No time for darling. Mi lè stay at home. Jọ́ àdámọ́ kele yìí lóhùn o. Má jayé kankan. Anyway, you're welcome back. So kí ló bá mú bọ̀. Ká tó bọ́ sórí yẹn. Ẹ díjú ẹ jà gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Àmín. Olúwa ní orúkọ Jésù. Àmín Jésù. Ó gbọ́dọ̀ máa yìn ológo lórí oníkálùkù wa o. Olúwa ó ṣe. Ó fún àpàdé ní ayọ̀ àti àlàáfíà. Olúwa gbọ́ ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Olúwa ìwọ lọ́ba tó ní ara àti ọkàn oníkálùkù wa ní orúkọ Jésù. Ẹni tí kò bá kọ̀ọ̀kan nípa ayé òun fẹ́ Olúwa bá mi wọn lọ́kàn padà. Àmín Jésù. Fáyà. Olúwa ìwọ lọ́ba tó dá ẹ̀dá ní àwòrán ara rẹ̀. Tó bá yẹ orúkọ Jésù èmi máa yí wọn lọ́kàn padà. Olúwa kó máa ṣe ìfẹ́ rẹ̀. Gbogbo olóyè kó máa fi ṣe ìfẹ́ rẹ̀. Olúwa yí wọn lọ́kàn padà Ọlọ́run. Olúwa ṣàánú fún wa. Olúwa dáàbò bò wá. Dẹ̀ ní sùúrù má tó fà ẹsẹ̀. Mo ti parí lectures mi, lecturer mi mo ń dúró dè. Yes, I have something to discuss with him. Mo serious, mo ti ṣetán school. Yes.
Okay, 1 hour. 1 hour. Kó tó mọ̀ sí 1 hour ti dé ó ti lọ. Má worry, mo ń bọ̀. No, ní lectures no. I'm done for today. Mo kàn fẹ́ rí lecturer mi. Ṣùgbọ́n 30 minutes. Okay, 1 hour max. Kí má parọ́ 1 hour max. Mo ti ṣe tán 1 hour. I'm serious. 1 hour. Ó jẹ́jẹ́ ká lọ kó tó máa wò mí bí mùsù. Ó jẹ́ kí n sọ fún ẹ jáyé orí ẹ̀. Ìyẹn ò kí ń ṣẹ̀ṣẹ̀. Ìyá Jésù kò kí ń ṣẹ̀ṣẹ̀. Jẹ́ ká lọ. Mommy, ìṣó ti gbó tán. Yes, because tó bá yẹ pé o ti sọ̀rọ̀ tán, they're no stupid fún nǹkan tó sọ yẹn. Yes, you're very stupid. In fact, I made you just stupid. Stupid now because tó yẹ pé orí yín pé ni ní máa sọ pé kí ọmọ ọlọ́mọ kó wá tẹ̀lé yín lọ síbi tí ò dáa. Lọ́ládé ó máa jẹ̀yà. Lọ́ládé pẹ̀lú nǹkan tó tiẹ̀ wá sọ yìí ó ti tẹ́m dẹ̀ máa nù ẹ̀. Jọ kúrò níbi tó wà yẹn kó wá náà mi ibi tí mo jókòó sí. Ó tọrọ ní ká má sọ òun. Ikọ̀ tí ò dẹ̀ dá ò lórúkọ méjì. Kò ní kémi má sọ tèmi fẹ́ méjì. A ní kẹ́ yé ṣe rọ́ǹsì mọ́. Ikọ̀ tí ò dá ọdẹ yé ṣe rọ́ǹsì mọ́ kò bá star yín mu. Ẹ ṣe rọ́ǹsì títí bàtà ẹyọkọ ṣoṣo iná lẹ máa ń wọ̀ lọ sí club àti yẹríngẹ tí yé gbàgbà ẹ change aṣọ ṣe kọ́kọ́ inú yàrá ìkọ́ náà ni gbogbo àjọ ń sùn ra mọ́tò kọ́lé kí ló dé kò pé yín ẹ yé ṣe mọ́. Kó tí ò dá ò dá èmi dẹ̀ máa sọ tèmi fún yín tó bá yẹ máa sọ pé mo sọ ẹ máa rántí ọjọ́ ìní ẹ máa fi mọ̀ pé mo sọ̀rọ̀ fún yín kẹ́ yé ṣọ́ọ̀ṣì. Ó mọ nǹkan tó ń dùn ẹ́ mo mọ nǹkan tó ń dùn ẹ́ èmi fúnra mi mo mọ problem ẹ̀ ó kò fẹ́ dàbí wa ni you can't just be like us kò possible. Be like who? Be like who? Kémi dàbí lórúkọ Jésù mo kọ. Look at you nǹkan tó ń sọ. Talk to the hand. Idiot ni girl ṣùgbọ́n pọ́n dẹ̀ ni girl yìí. Ó rí pé wèrè ni ó rí bí mo ṣe ń wo bí wèrè bí ẹni tó ti yí lórí ó ń jealous wa ni mo kókò fáìn tó wa nǹkan tó fà nìyẹn but by the way lọ́rọ̀ tó ń dẹ̀ ṣe máa nà nínú ilé. Ìyá Jesus ìwọ kọ́ ló pa Jésù my dear wo bó ṣe fine wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ as in roll pẹ̀lú wa jẹ́ ká gbé ẹ jáde ìwọ new fish ní ẹja tútù ní ẹ táwọn èèyàn bá rí ẹ ń gbòòrò báyìí wọ́n máa kó ẹ̀jẹ̀ rush ni Ọlọ́run wàá ra Range Rover wàá ra G-Wagon kí ni problem ẹ mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ o má má dá wèrè yẹn lóhùn wèrè ni wèrè gidi grade 1 ni o rò pé ó ń support ẹ kò support ẹ irọ́ ló ń pa wo mo ti tẹ̀lé délé wọn rí o mọ́mí ẹ sọ fún mi pé ó ní àrùn ọpọlọ má jẹ́ kó fi títí ẹ̀ kó báyìí sell your market you are still fresh sell it gbogbo ṣe pọ́n sell ọjà ẹ̀ náà kí ló fẹ́ lò wàá lò fasas kí ló ń ṣe. ẹ ní sùúrù náà ní sùúrù ẹ pé nǹkan tí lọ́ọ́ rí báyìí sọ kó tọ́rọ̀ ló bá yín sọ ẹ change o. wọ́gán ẹ change ẹ ní ìdẹ o. wọ́gán ò ní ìdí ẹ̀ o ní ìdí gbogbo nǹkan tó ń ṣe tó kàn ń sùn ìwọ́gán pàápàá fàyè ẹ̀ síta má fàyè sí Jésù nìkan fàyè síta kọ́ mọ̀ pé yes ọmọ mákẹ́ẹ̀tì wà ń ta olùdíṣẹ́ aṣọ ló fi ń bò àyà iná dẹ̀rẹ̀ aṣọ ló tún fi ń bò tí ẹ̀ jẹ́jọ́ kó mọ̀ pé o carry you carry front to carry back anyway màá mix ẹ later. Ibo lẹ lọ mo ti dé mo ti ẹjẹ mọlẹ wọn bínú omi wà ń ta. Bọ̀ kí ló tẹ̀ náà fi pẹ́ tó báyìí àwọn guys ní expect wà látàrí. Ẹja máa lọ ẹja máa lọ omi is outside. Ẹ wá jí kàkà jì. Wọ́n tó sọ̀rọ̀ fún ọkọ̀ jì. Ẹja àjà lọ a gbọ́dọ̀ carry over. Kọ́kọ́ mi sí wọn níjà wọ́n máa fi yan sí yẹ̀yẹ́ yìí. Màá gẹ̀ẹ́tì kíkọ́ ni mímọ̀. Ẹ̀mí láwàá yìí. Madam Elizabeth hey Joshua on trend for makeup ni àbí kíni mi understand. Wọ́n náà tún rẹ̀ ẹ̀ bọ́ọ̀lù ń ṣe báyìí náà.
Mo ń try láti gbé máa get ẹ̀ ní mo dẹ̀ ń try. Kí ló ń try láti get gbé makeup wa já kó ẹ? Ló fa làbálàbà lásójú báyìí bí àwọn ọmọ onípàràgà. Wọ́n ti padà get ẹ. Àfi bí àwọn onípàràgà. Gbé kíní síbi já kó ẹ. Sórí tó bá ti fẹ́ kọ́ makeup wá tẹ ọkọ́ nu gbogbo àwọn nǹkan tó fa sójú yìí. Yamayama yìí. Wipes ẹ̀dà. Kí ló ń jẹ́ wipes? O ní wipes kí ní bí fóòmù tó máa fi kọ́kọ́ nu gbogbo yamayama yìí kúrò náà. Ká wá kọ́ ẹ bó ṣe ń ṣe real makeup. Kí ló ń tó sá ó dáná máa ń kó wẹ̀ náà? Ṣé ìgbà tó rí mi sí tó lè rí nǹkan tó sá tó tóbi jọ ẹ tó bá lè rò pé ogún jù báyìí sí Ọlọ́run. Ọlọ́run. Ó kí o máa tún kó wú ẹ. Ó ti lọ ẹja bọ́. Orí ò yé mi o. Kí ló mú ẹ tó fi sá kúrò bẹ́ẹ̀? Ó yé mi náà lẹ̀ tó báyìí bó ṣe sá wọlé. Èmi ti rò pé àwọn olè ló ń lé torí bó ṣe wọlé báyìí ló kúlẹ̀ ló bẹ̀rẹ̀ sí máa ṣe Olúwa o ṣé o, Olúwa o ṣé o. Mi ìmọ̀ nǹkan tó ṣe. Mi ò dẹ̀ rí bẹ́ẹ̀ rí kó ń gbàdúrà. Ọgbọ́n, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ máa bá mi dúpẹ́. Olúwa ṣeun. Ẹ bá mi dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Olúwa ṣeun. Nígbà tí mo wọlé tí bọ̀bọ̀ yìí tán gbé fún mi, tá bá bẹ̀rẹ̀ sí ṣeré. Ó yá ẹja ṣe mẹ́ǹtìnù ló bá yọ kinní yìí jáde. Tó bá mọ̀ nǹkan tó yọ. Nígbà tó yọ kinní yìí jáde, ṣe ni mo dákú gbọ̀n. Jésù ayẹlẹ. Ẹgbà mi ó yẹ gbẹgbẹ ní oṣù dànù jẹ́ kí n sọ̀rọ̀ mi jàre. Jọ̀ọ́ kí ló mú ẹ dákú? Tó bá rí nǹkan tí Jagunlabi yọ. Nígbà tó yọ kinní yìí báyìí, wo bó ṣe gùn rí. Tí bá gba irú ẹ̀ sí ara, wàláì mi ò lè survive. Ayẹlẹ o, ìbò sí o. Ayé ti dorí kodò, kò yé wa mọ́. Sáwòrè lélẹ̀ ṣá. Jọ wá, so ìwọ lè rí nǹkan tó máa ju ẹ̀mí ẹ lọ tó máa sá fún. Àṣẹ ni ló ní bí tajà kàrà. Mo rò pé ó lé ní, mo rò pé tó bá débẹ̀ bẹ́ẹ̀ àfi bí máṣíìnì, àfi bí ẹṣin, ó wá sá. Ṣẹ́jọ́ yín wà ní. Ta ni bí mo ṣe wọlé ń sìn mi ò fọ̀rọ̀ lọ yín ni. Ẹ ṣé o, ẹ ṣé gan-an. Mo dúpẹ́ o. Ọmọ ìlọ́wọ́ nǹkan láńlá. Lórúkọ Jésù mo bá yín fi nǹkan láńlá bú o. Kẹ́ má rògbò hospital. Bẹ́ẹ̀ni dánú jáde. So, Yomi is my name. And I have to express my feelings. You are looking lecture. Dúró. Ṣé ìwọ nìkan ló ní lecture ni? Àwa náà ní lecture náà. A ní kó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ, mo like ẹ ni wo Ọlọ́run gbọ́. I like you so much. Kó jẹ́ ká jọ wà àbí bọ̀wọ́. You should be my girl. You are very good. Wá nísìnyí. Ṣé orí ẹ̀ pé ṣá? Ṣé o kò fi ipò kò lè rí any girl ní campus kò kò máa harass anyhow ni? Like kí ló ń ṣe ẹ́ ṣó rí múra ẹni? Look at you, wo bó ṣe múra. Look at the way you are dressed. What cute guy tó dúró sẹ́gbẹ̀ẹ́ gan tó fine tó wà okay. Òun gan gentle, wọ́n kọ̀ lọ ń bẹ́ anyhow, kọ̀ lọ ń sọ̀rọ̀ anyhow ní ṣá. Wo láyéláyé ẹ̀ tó bá padà rí mi ní campus má ever lánàá ẹ̀ kó bá mi sọ̀rọ̀ mọ́. Nonsense. Excuse me. John, no worry. Now you go marry this girl. She no get choice. For this campus, affair. I swear, my fair. I swear to God, I know this girl. You're me. I know say you love this girl. Maybe so fún ẹ pé my fair. Okay, so fún ẹ pé my be ogbon no friend. Nínú campus, make we dey go. No worry. I'm not happy. No worry. Nínú campus, my be ogbon no friend. She no get choice. My fair. Mo kú mo gbé mo dáhùn. Àwọn boys ti sanwó ọmọ yìí náà dey miss. Ẹ̀yin baby ẹ miss. Mo sọ fún yín pé kẹjú ẹ̀ winning team. Ẹ wá make owó, ẹ wo àti tíìmù ni ẹ wo owó. Jọ èlò gan ló make them pa yín. Kí ni tẹ̀ ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ láàrin báyìí?
O kó dollars dání, o kó pounds dání, o kó náírà dání, o pariwo ṣé màá ní. ṣé dání bá ti bá kọ fún ẹ wèrè abẹ́ màá rí wèrè tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ pé ṣé àwọn ẹbí ẹ I mean your family ṣé wọ́n ti kárí owó èrè and mo dẹ̀ wá sọ pé tó bá tiẹ̀ máa rí wọn ò lè ka o báńkì lọ ti rí ní káńtà wọn ò dẹ̀ lè ti fọ́ wọn ò lè fọwọ́ kàn and ìwọ fúnra rẹ̀ gan pàápàá jọ̀ṣọ́ fowó tó ẹ ẹ lọ fi tọ́jú ẹ̀ dàgbà owó school ẹ̀gàn àmọ́ public school làwà owó school ẹ̀gàn àpà ṣọ́tọ́ eléyìí owó one day èdè péré ìyá èèyàn ẹ̀dẹ̀ cash money. èmi máa ń sọ tèmi fún ìgbẹ̀yìn lóńdó lóko àdá olóòmọ ẹ̀kọ́ lo fíjọ ẹlòmíì fi ṣògùn owó nu yín. àfikádà rẹ̀ ṣògùn owó. ìjọ ọ̀rẹ́ máa pín. I don't cash money. I don't cash money. I don't cash money. See money. How many hours ni mo lò pẹ̀lẹ́ méjèèjì ó bẹ́ẹ̀ ṣe fún dàdú sórí bẹ́ẹ̀ bí ọ̀ka bàbá ètò tá a bá jọ sùn mọ́jú ńkọ́. Wait, for my life, I never jam any girl wey mad for it like you before. You mean say as two guys am you still get the strength say you wan comot? Ẹ má worry, owó ni bá mi owó mi kí n tètè máa lọ. Ó mọ nǹkan filẹ̀ iṣẹ́ lọ́mọ yìí náà ṣe èlò lówó ẹ̀. 50k. 50k ni. Iye aláwa ọmọ ti fẹ́ báyé olú ẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọ̀nà draw yẹn 50k wà mẹ́ owó wà mẹ́ 50k wà mẹ́. Ṣọmọ lele yo àbí pàǹtí ẹwà ṣọmọ lele yo. Má tún kà ó pé. Alright, mo ti drop number mi síbẹ̀ fún yín. Tẹ́ bá tún need service yẹn. No, serious. Okay, Sha. Tẹ́ bá tún need service, you can just call me anytime. Definitely. Alright, take care. Okay. Bye. This babe na ayakila gidi. Àwọn kan wà wọ́n lè pààyàn olómi ló máa rẹ̀. Guy, wo jí mi, I wan sleep. Ọjọ́ set alarm mi gan tí mo wà yà lọ́nà. Na you go wake me up. Kí ló wá advice pé kí n ṣe báyìí sí? Ká ṣe báyìí tó bá fi pé àti máa dúró lẹ́gbẹ̀ẹ́ títí yẹn pọ̀ jù àbí kẹ́ àti máa ṣe àwọn normal runs táwọn girls ń ṣe bí àwọn ò lè ṣe yẹn jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú social media. I'm talking about Facebook, Snapchat and the likes of it. Ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ibi tí mo sọ yìí I am assuring you o máa meet àwọn guys tó lówó. Tí máa sọ̀rọ̀ nípa owó mi tí wọ́n pa change o mo sọ̀rọ̀ nípa àwọn tó lówó kí wọ́n lówó tó lè bòṣì lẹ́rù mo dẹ̀ ṣọ́ọ̀pù máa fowó wọ́n máa fi tún ẹ ṣe ṣùgbọ́n ilé ayé sàwáyé a ní láti help our parents wa a ní láti ràn wọ́n lọ́wọ́ wọn ò lè dá gbogbo ẹ̀ ṣe ìgbà tó lè pààrọ̀ nìkan lọ́bí so ìyẹn dàbí àwọn owó tá a bá rí bẹ́ẹ̀ a máa fi máa help our parents wa. Ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo ní Facebook mo kọ̀ọ̀kan ni máa lọ ń wò bó ṣe ó ṣọ́ pé wọ́n lè fún yàn lówó lórí Facebook ṣá. Kí ló ń sọ báyìí èmi ń sọ̀rọ̀ fún un sọ fún mi pé báwo ló ṣe jẹ́ tí ì bá sọ fún ẹ pé iná ń jó lórí omi sọ fún mi pé kí lọ bu eru ẹ̀ wá wọ́n máa worry wọ́n máa put her through. Sexy! Àti tó bá rí àwọn guys tó bá rí bọ́n ṣe ń gbé mi ṣe ló ń gbé mi gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ obìnrin rí wò láàrin 1 hour 50k but two some ni mo bá wọn ṣe o. ọmọ mi tó ṣọ two stone. Kò sí time. 50k 1 hour. 1 hour pápá. Kí ló ń jẹ́ two some? Do you really want to know? Yes. Tẹ́sí bọ̀ kí ló dé aṣọ mi ìdòtún wọ̀ ìkẹ́. Mo dẹ̀ sọ fún ẹ pé mo fẹ́ wọ̀ lọ́nà. Mo lè fara burúkú balẹ̀ ṣùgbọ́n náà ṣáà máa ń wọṣọ tèmi nítorí mo máa wọṣọ ilé ìlú àdìpé kìíní. You say I just buy am. Má bínú èmi gan gbogbo aṣọ mi ni mo ti lò tí mo ti post ọmọdé pé mi fẹ́ repeat aṣọ bí ẹ kí n wọlé ilé wọ́n sì lè wọ wọ́n sì lè rí rọ́ọ̀kẹ́ ẹ bá gbogbo àwọn style tẹ̀ sí. Kí ló ń ṣẹlẹ̀? Àìdè bro. Ó tẹ́ mọ tó ṣẹlẹ̀ ni. Láyọ̀ babe tó fi ẹ́ pa lọ́jọ́ yẹn ṣe rántí ọmọ yẹn. Ọmọ pupa yẹn. Ọmọ pupa yẹn. O lè bí ìgbọ́mọ yẹn send message mi lórí Instagram ṣá. Are you serious? Come check her. Mo wà surprise gbà tí mo rí. Kò sí nǹkan tí o ti sọ fún mi tán.
I like your profile, I like your pictures, you looking good. Ìyàwó party tèmi mú láíláí, mo máa jẹ́ kí píyọ́ mi mọ̀. Kí ni scope wà tọmọ yẹn? Owó ọkọ ló ṣẹlẹ̀, torí obìnrin ọmọ wa ọmọ lọ. Confirm. So obìnrin ò láyọ̀ lè. Èmi ti try, tó bá notice lọ́jọ́ yẹn náà, wá rí pé ó dàbí kó like ẹ̀ bóyá ṣe kẹ̀. Ó yà mí lẹ́nu. I don't have problem with that, ìwọ fọ́ lẹ́nu. Èmi rò pé mi lè jẹ́jú pàdé mi ni. Ṣé mo sọ pé kò. Kí n fọ́ lẹ́nu. Yọ̀mí kí n fọ́ lẹ́nu. Kí ni mo sọ pé kò fọ́ lẹ́nu bọ̀bọ̀? Ọ̀sẹ̀ mi rò pé àjọ wà nínú àwọn pé kí bí máa ṣe orúkọ bẹ́ẹ̀ fún ẹ. Guy, fọ́ lẹ́nu, wọ́n máa wọ̀rẹ́. Oṣù ọ̀. Guy, tó bá tó kí n fọ́ ẹ̀ ó ti tán. Òní ṣé ó ń gbà ẹ̀ máa jẹ́ kó mọ̀. Mo wà okay. Mi ò lọ wá níta. Ṣebí ìwé ni mò ń kà látàárọ̀. Mi ì ti understand ẹ̀ mọ́ báyìí. Kí ni understand ẹ̀? Ibo ló kà dé? Page 69. Ìgbà ló wá ní kírọ̀sì? Ọ̀túnla. Ọ̀túnla. Ọlọ́wọ́ fún ẹ o. Orí pé mi náà ṣe ra gbé ìwé tèmi sẹ́gbẹ̀ẹ́ bíbá ẹ̀. Kò sí nǹkan tí mo rí kà. Elizabeth. Má bínú. Jọ kí ló ṣẹlẹ̀? Kò sí. Mo notice kankan lára ẹ̀. Anytime to get a bad driving sínú campus, o máa ń lost concentration. Is there something special about this girl you're not telling me? What's up? Kò yé mi náà o. Sórí gate tó ń lọ yẹn. Every time tó fi lè wọnú ọgbà yìí báyìí, different cars ló máa ń gbé wá. Àwọn parents ẹ̀ máa lówó gan nìyẹn o. Parents indeed. Parents wèrè wo ló fẹ́ lówó. Sórí girl yìí, ní gbogbo mọ̀kọ́ tá máa ń pè wọ́n big time runs girl. Level tó wà yẹn mo máa ń gbàdúrà kí n débẹ̀ tó bá possible gan kí n du level ẹ̀ lọ. Àwọn commissioners bẹ́ẹ̀ ni, àwọn ministers, àwọn governors, àwọn senators ló máa ń yaṣu fún wọn tó bá ṣe ṣeré sí ni o. So gbójú o parents wo ló fẹ́ lówó òun kẹ̀. Ẹgbẹ́ o. Ṣé PT ló ń rọ̀ ni àbí? No, masters ló ṣe. Kò dúró ṣé àwọn commissioner tó ló máa ń kówó fún yẹn àtàwọn governor yẹn ṣé wọn níyàwó ńlé ni? Of course wọ́n níyàwó. Jẹ́ kí n ṣàlàyé fún ẹ contract ni tó bá ṣe ṣeré fún bàbá ni bàbá ṣe máa kówó fún ẹ. Àwọn tí mò ń sọ yìí wọn ò mọ̀lá tí owó kan wọ́n ń ja anything owó ni. But problem tó ń bẹ ni pé má gbóyún lọ bá wọn o tó bá gbóyún lọ wá forí kọ. Anyways àwọn náà ò tiẹ̀ ní fẹ́ gbóyún tá ló fẹ́ married man who wan marry. Ó ga o. Òótọ́ ni dé wọn máa lọ mo ní lecture. Time ní lecture. Ìsìn ní lecture. Èwo ló nínú ẹ̀? Bus 201. So that is business management. Okay, èmi náà ń dúró dé èèyàn bíbá yẹn. Okay, máa rí ẹ later ń gbà yẹn. A máa pàdé ní hostel. Okay. Take care of you. Odolosho, ọmọ pastor Dolosho, churchy girl to Dolosho, cause she like up the down and she's gonna slay mama. Jesus Christ. Catch you. Baby, I love you. Stop it. Are you okay? Kí ni nǹkan tó ń ṣe yín náà? Má rò pé mi ò mọ nǹkan tí mò ń ṣe. Mo fẹ́ kí èmi àti ẹ̀ka jọ máa ṣe lè láàrin ara wa. Ṣùgbọ́n kó bẹ́tà ju àwọn nǹkan lálá táwọn yẹn ń gbá. To hurt you, èmi ò lè hurt ẹ̀ náà. Wait, just hold on. Am I dreaming? I love you so much. Stop it. Are you a lesbian? I'm a lesbian, but Jesus Christ. Anybody tó mọ̀ sí o. If I want nìkan ni màá kọ́kọ́ bá ṣe níta. Mo ní kí n lọ. Stop it. Jésù mi ò kí ló dé? Stop it o. Stop it. Baby, kò sí anybody tó mọ̀. Baby, I This love one- you so much. Baby, Kí ló dé? Fi mi sílẹ̀. Stop it. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló tẹ́ yẹn pariwo? Kò sí kankan èmi àti ẹni mutual agreement. Àwa Mádàánù wò ó wà o. O ní believe pé kí ni lesbian ni Lọ́ládé. Lesbian what? O ní believe ẹ̀. Lebanon àbí lesbian agé kò yẹ eléyìí. Eléyìí ìyá Jésù ìyá ṣàn eléyìí kò pọ̀ sí fún. Ó ló ti gbà ó ti gbẹ̀sìn náà Ọdún ọ̀pá kàn mi mí. ò parọ́. Hello? Alpha. Mo ti wà lọ́nà náà, máa gbé káàbù ń sìn. Allen Junction àbí?
Mò ń bọ̀, mo ti ń bọ̀. jẹ́jẹ́ o wọ́n ti ọmọ ẹni tí wọ́n ń ṣe ó ti yẹ lẹ́yìn kò ṣàdúrà ó ka bíbélì ẹ̀. mo fọlọ́run bẹ́ẹ̀ má dojú tì mí o àwọn provisions tí mo gbé wá fún ẹ tí ò bá ti tó ẹ ìwọ pè mí máa gbé mi wá fún ẹ tí ó ti gbé ọkọ mi so màá miss ẹ make sure you go to church. àti Elizabeth tó ṣan sexy girl ọmọ tó ṣan you call the form say you wan rí gan àbójà ọmọ tó san mo tún ní àti Elizabeth tó ṣan. àwọn ẹlòmíì ò tiẹ̀ ní ọpọlọ bó tilẹ̀ ò tó kéré mọ́. Anyways, the end justifies the means. Wo kò tiẹ̀ nídìí o má fọ̀rọ̀ sábẹ́ wọn sọ rárá sọ̀rọ̀ kára ẹ lè fúyẹ́ ṣé é gbé ìwà mi ìbẹ̀rù jà rárá olúwa ti elevate mi nobody can terminate me. jẹ́ kó mọ̀ ọ̀rẹ́ mi wo má dáwọ́ èrè ló ń jáde gist mi báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló bá dé. ó fẹ́ mọ̀ wọ́n má ti yẹ ó bá gist mi. ṣé tí mo gbé ìlú báyìí fara ní 100k account mi 5k fún cab. ọmọ tó ń sọ ọ̀dà mo gbọ́. wá ọ̀rẹ́ mi wo kó tó wá jájú àwọn tó báǹdì iṣẹ́ yìí lọ o bọ̀ má dá àwọn wèrè kan lóhùn wèrè níwọ̀n báwo ló yẹ fẹ́ yé wọn gbàtọ́ pé wọn ò ní ọkùnrin ní láìfù. ọkùnrin ti tán láyé ètò ìgbàgbé ni. má jẹ́ ń bá ìjà o o ṣe máa sọ pé ọkùnrin tán láyé ṣé mi tó yẹ pé ọkùnrin tó wà nínú láìfù mi báyìí típà kan kò lè kó tán. wọ́n á mú gàrí pẹ́ á mú gàrí sí ṣé o mind gbogbo àtàyà wọn bá wà ti mọ̀ wọn lọ́kùnrin ní láìfù wọn àwọn máa ń pẹlẹbẹ ni ìdí máa wá ṣúta òtún báyìí. tí ìyàwó ọmọ yìí ò yọ oyún wọn ó yọ oyún wọn dànù ṣọmọ làwọn ilé. ṣọmọ lélẹ́ yóò àbí pàtí ẹ wà. ọ̀rẹ́ mi ò lè sáré àmì ní fóònù ẹ̀ kí sáré ya picture jọ náà. mọ́tò gbá tiẹ̀ ni. báwo ló ṣe ń ṣe báyìí ó ṣàmọ̀ pé fún resolution tèmi ó lò compared to yours má ṣe fún mi náà. ṣáàgbà a ní kó lọ ra iPhone kó yẹ jókòó táwọn fake phones tó ń lò yìí. ọjọ́ kan ó máa jọra wọn jàre ṣáà ká wàrà máa tì í bá ṣe ń tì í. Keep faking it, babe. I'm not making you. Oh, how you doing, babes? Baby. Oh, God, you will not to rebel. Oh, damn it, don't you pay what you win this lottery? Sure, you be sure. See what win? Oh, you pick that lottery. Cause boyfriend me to call me. Oh no, I'm born in the next month. So to buy it today, I'm actually wedding straight up. Then your wedding, I just fly me. Which of your boyfriends? ọ̀gá kí ló ṣẹlẹ̀ tó fi ń tú báàgì. kí n la pẹpẹrẹ mú ẹ ní ṣé wọ́n ló ní báàgì àbí tẹ́sì ló ní báàgì báàgì tí ó ṣe tiẹ̀ ó tún ranjú ó lè bó ṣe yá báàgì tẹ́sì jáde lèmi gan fẹ́ fi snap on sẹ́yìn. Okay, go waste time at all. ó tiẹ̀ tún mọ bẹ́ẹ̀ bó ṣe wà bẹ́ẹ̀ bó ṣe máa fi snap. Anyway, boyfriend that's all America àbí. Hey, onílọ̀kọ̀ ó fọlá ẹ̀ tọrọ so wá mi pé you go just waka leave us àbí. Before nǹkan ṣé bí mo ṣe wà yìí gan mo kàn wálé wá relax ni mo wà yìí mo padà lọ sí passport office cause ó ti send owó sí mi everything ó ti bá mi sọ̀tẹ̀ kí nǹkan ṣe tán sí kí n lọ get passport mi lẹ̀ tó máa fi wálé. Are you serious? Ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run passport office tó fẹ́ lọ ẹ jẹ́ kí n sìn ẹ́ lọ so that everything bá ti ń rosy wàá lè rántí pé àwa kan bẹ́ẹ̀ jìyà. Kò sí problem Tessy you be my person now ó yẹ kó mọ̀. àmì ò tẹ̀lé ìgbàgbé ìwọ Tessy èmi ń kọ́ you be my person but Tessy you know na ọ̀rẹ́ mi ẹ̀mí ò wá sí. mo tiẹ̀ ń lọ ni má kọjá mi ló gbà. Lizzie kí ló ṣe ẹ ọkàn ká gbọ́gbọ́ látàárọ̀ wọ́n sọ pé yìí. school ti sú mi ti wá sú mi finally mi kò yé mi ti understand nǹkan kan mọ́nu school yìí ti sú mi o. ṣé o tún ti ní carry over ni. mo ní o 3 ọ̀tọ̀ọ̀tọ̀ 3 unit course 3 ni mo carry báwo mo fẹ́ ṣe. o máa ní bẹ́ẹ̀ ni ẹ̀yin lè fi wé ìwọ ló máa ń kàwé bí ẹni tó fẹ́ ya wèrè wàá kàwé láàárọ̀ wàá kà lọ́sàn-án wàá kà lálẹ́ kí ló ṣẹlẹ̀. Come to think of it, Emily ló máa rí mi ní lecture room. Mi ò kí ń lọ. Ẹni tó bá ní key ló máa ṣe.
fìrìgbọ̀n òṣìlẹ̀kùn ìwọ tó bá mọ wé ló mọ ìwé nínú ọgbà yìí mi ò lè kárí ẹ̀. o serious. bẹ́ẹ̀ ni. no o ṣú nǹkan tó ń sọ yìí jẹ́ kí n mọ̀ náà òde jọ náà. wo ó easy mi ò ní sọ fún ẹ but my problem with you is ṣé o máa ṣe. anything for fún kí má ní carry over mọ́ ọ eléyìí tí mo ní ìwọ̀n àti máa ṣe kí n pass ẹ̀ anything máa ṣe mi mind. Lizzie o máa ṣe. I'm so game. ṣùgbọ́n gbogbo wa kọ́ náà la mọ̀ wí o àwọn lecturers wọn yẹn òun ló máa lọ gbéjà fún kí ló há ẹ lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn lecturers campus wa ó máa ọ́fíìsì ni wọn ní láti lọ sí hotel wọn kò fọwọ́ sórí table ní kò take 5 minutes gbogbo èyí tó ní àti wọn ò bí wọn dá wọn máa fún ẹ ní ó wá kíláàsì ó jẹ́ 3 units. ló bá tán just that mo ready. 1. Lizzie gbàgbé ló bá dọ̀là. èmi ìlú ọkọ mi mo ní ìṣe o bí mo ṣe dé ṣàgbé o ṣe Ọlọ́run ẹnì kejì mi ti dé ẹ̀yọ́ ọkọ mi ṣé kò ṣàṣì ọ̀rọ̀ ojoojúmọ́ ni mo ń fàdúrà àwọn lọ́wọ́ ojoojúmọ́ kọ́lọ́run ṣàbá mi jẹ́ kó parí láyà àtàlàáfíà pẹ̀lẹ́ yóò wà ní báyìí báwo ni school. ìmọ̀ mi kò easy o mo ṣáà manage mo ṣáà wà òkè ṣá. Ọlọ́run á ṣe ẹlẹ́dàá mi tó jẹ́ kó bẹ̀rẹ̀ náà ló máa jẹ́ kó parí Ọlọ́run dẹ̀ ní dójú tì mí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ó ti di ṣíṣe. àmì o Jésù. yes ma mami ṣe mo pé báyìí ilé tí mo wá yìí báyìí sìn 2 weeks péré náà fún wa fún break and final year ni mo wà so owó school mi kẹjọ kẹ bá mi wálẹ̀. kò ṣe pé owó yẹn wà lẹ̀ àmọ́ mo ní ìgbàgbọ́ sí Ọlọ́run tí mò ń sìn pé kó tó dìgbà tó máa sanwó máa san àní ẹ̀mí mi lórí ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀mí mi náà dẹ̀ ló máa rí ẹ nígbà tó bá ṣe tán. mo ṣàkójú mọ̀ ọ̀pọ̀ tí mo rán ẹ owó skul yẹn fi yẹn fi dé mi èmi á rìn rìn gbogbo pẹ̀lú ọkọ mi bí ìsì ẹ jù mo ti bẹ̀rẹ̀ ṣe ẹja tó láì. ẹ ṣe mà. pẹ̀lú ọkọ mi èyí. àti Elizabeth tó ń ṣọ sexy girl ọmọ tó ń ṣọ because the form say you wan yí gan àbújá ọmọ tó ń sọ mo tó ní àti Elizabeth tó ń ṣọ sexy girl ọmọ tó ń ṣọ because the form say you. Oh baby, awesome. How far now? Hello, good afternoon. Ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ ṣé wà okay? What are you doing here? Kí ló ṣẹlẹ̀ àdúgbò yìí? Eliza, ma bá mi ń bẹ. Àwọn mi ẹ ká sọ wọn ẹ kújọ mẹ́ta mà. mi lára ilẹ̀ òkè ló dé. Eli ńlẹ pẹ̀lẹ́ mẹsìnbọ ní tẹ̀lé yín lẹ́yìn sí o ta ni wá níbo ló ti mọ rí. mi mọ rí o. Are you not. òun àti ta ló jọjà bàbá yẹn jà ní kí ló dé tán ya sọmọ Ọlọ́run báyìí. nǹkan tó wà yín bọ́ọ̀kì nìyẹn sá. olórí burúkú ni ọ́ ṣé bí wọ́n ní ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ ṣé ọmọ eléyìí tó ń bá sọ̀rọ̀ nísìn ṣé ẹjọ́ jẹ́ ìṣàwáwù wàá sọ tó wọ̀ wọ́n bó ṣe múra. Excuse me sir ọ̀rẹ́ mi ni bèbí yìí ń school. ọ̀rẹ́ ń gbọ́ ọ̀rẹ́ rẹ ni. mi mọ rí o. Ọlọ́run ò mọ rí ìwọ náà mọ wọ́n bó ṣe múra ìwọ náà mọ sásọ lọ́wọ́ ìwọ náà wo gbogbo kinní rẹ sásọ rè. ṣé wọ́n já mi sí wọ̀wọ̀ ni sà. ṣé ìwọ ò ti dára sí òkò tó kù lé ni. Are you not? Did you just. gbẹ́nu sáwọn jáde wọ́n ti pariwo ayúnẹ̀t ọ̀rẹ́ yẹn lòun ò mọ rí dandan náà fi mọ̀ yẹn ni. ẹni sùúrù òǹkú nǹkan tí mi sọ kọ́ nìyẹn ó ya wèrè ní oṣù wọn pé òun ò mọ̀ mí ọ̀rẹ́ mi. ìwọ gangan ni wèrè ìwọ olórí burúkú ni ìwọ ni wèrè sásọ ni ìwọ náà wọ ìtòjú ọlọ gbogbo kiri tó kó sáyà tó bọ̀ láti rí tó bá tó pẹ́ Lizzy. uncle kí ló ṣe nǹkan tí mi wọ̀. kò dára wèrè ni ọ gbígbà tó sáko láàrò ni ọmọ ni. no nǹkan tó wá invoke ni mi wọ̀. kò wá invoke gbogbo nǹkan tán ní ọfà sọ́ọ̀bù náà lọ ti kóta yìí. sásọ nílé ìtọ́wọ̀ yìí ẹ dákun ṣé tèmi gan máa fa ilé ìsókè ṣé gbogbo nǹkan bò kọ́ ló ti tú síta yìí. kí ló wá ṣẹlẹ̀ gbọ́dọ̀. ṣẹlẹ̀ ìjẹsà ni kí ni nǹkan náà máa wọ bó ṣe rí máa wọ ẹsẹ̀ wèrè ẹsẹ̀ dàbí ọmọ orógùn tán fi ru ọkà ìtàn kọ̀ọ̀kan pàǹpàǹpà bí iṣu àpò wèrè lọ́mọ eléyìí o. Elizabeth bí mo ṣe tó ètò irú ọmọ wo nìyẹn bó ti jáde wá ṣé ilé òbí kò dẹ̀ nìyẹn gbé bẹ́ẹ̀ yẹn ọmọdé nìyẹn náà tó ń bá sọ lójúmọ́
ló múra bẹ́ẹ̀ yẹn ìwúrò gbogbo ọmọ yẹn ṣe múra bílẹ̀ síjọ́ pàdé kí ni ìrìn yín papọ̀. mọ́mí mi ò mọ̀ rí ọmọ skul mi lásán kan ni cosmate mi ni kò sí ọ̀kan láàrin mi àti ẹ̀mí ìmọ̀ rí. èlì wọnú ojú mi kò ló mọ̀ rí ọmọ yẹn rí orí ẹ́ńtítì ó dẹ̀ yí ọmọ ẹ̀ ó kí ẹbí ẹ̀yọ̀dẹ̀ ló mọ̀ rí Elizabeth má ṣàánú mi má máa yẹ kí tèmi gbé má jẹ́ ṣe lásán ìlànà kìrìsìtẹ́nì ni mo fi kọ́ ẹ mo dẹ̀ máa ń sọ fún ẹ lójoojúmọ́ bí àwọn ọ̀rẹ́ tí ò bá ti wà nílànà kìrìsìtẹ́nì má bá wọn rìn mọ́ wọ́n rú aṣọ tó wọ̀ gbogbo rẹ̀ ń ta. mọ́mí ẹ trust mi mi ìmọ̀ rí ọ̀nà cosmate mi kan ni mi mọ̀ tó bẹ́ẹ̀ kí mi gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ kí mi bẹ́ẹ̀ close rárá akọ̀jọ́ máa àyè school ni. ọlọ́mọ ṣàánú fún mi má jẹ́ kí n ṣe lásán wọn náà ó dà Elizabeth èmi gbà tiẹ̀ àmọ́ sórí ń tèmi mi ò fẹ́ rí ẹ pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ kó rìnrìn ẹ lọ́tọ̀ kó orí sísì ẹ lọ́tọ̀ ọlọ́run ló dá o àmọ́ èmi ò fẹ́ kí wà á tiẹ̀ kẹrin rárá ṣó ti yẹ mo fi rí wọn bàbẹ ṣàánú mi má jẹ́ kí n ṣe lásán ṣó ti gbọ́ ọkọ mi jọ o dídé. Láti bí ọdún mẹ́fà tá a ti ń bára bọ̀ so ìwọ ló máa pàpà jáde orí mi I'm so happy. bó jẹ́ kí n sọ̀kan fún ẹ tí ò bá kí n ṣe mi kò lè jẹ́ lòmíì ó mọ̀ pé aṣọ tí kinní kan àwọn Yorùbá máa ní aṣọ tí kinní kan bá ti bọ́ sílẹ̀ kò tún sí kinní kan tó lè wọ̀ ọmọ náà you know mo ti sọ fún ẹ mo ní tí máa fi dé ìwọ ló máa ṣe dúró dé mi tí n bá dẹ̀ dé ìwọ lèmi náà ń bọ̀ àbá náà ìwọ wo bó ṣe lọ má worry because èmi kan ti already ní plans left for already because bá ṣe ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan máa tó débi ó dẹ̀ ń bọ̀ àgbà palẹ̀ ẹ̀ gbogbo wa fẹ́ ṣe process travelling and other things yẹn ọ̀rẹ́ mi yẹn máa wá ṣe everything wọ́n máa lọ fún interview rẹ̀ tó ṣú ọ̀pọ̀ máa fún ẹ̀ because èmi ti gbé pálí tèmi lẹ̀ sórí ẹ̀ ready wọ́n máa fún ẹ̀ so ó pẹ́ wá jù láàrin 3 months we are going. 3 months so kí làwọn máa ṣe láàrin 3 months yẹn. ìfẹ́ mi sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́ 3 months wọ́n tà lè fi 3 months ṣe pọ̀ okay now jẹ́ kí n máa kà fún ẹ dédé láàrin 3 months a máa ṣe mọ̀ mi mọ̀ ẹ̀yẹn introduction láàrin 3 months a máa mú déètì ìgbéyàwó wa tá a máa ṣe wedding n ta fẹ́ ṣe pọ̀ adẹ̀ tún máa jẹ́ ayé tó yẹ ká jẹ́ Naija because tá a bá ti padà sí US lọ́hùn ó lè ṣe díẹ̀ ká tó wá Naija náà so what are you saying. Oh, thank you, baby. Anything for you, darling. Can you see? Ó ti pè mí. Yeah, how far gan? Má bínú jàre, silent ní fóònù mi wà rẹ̀. Are you see? No, má lọ room mi, má bọ̀ gbẹ̀yìn yẹn kó kọ̀ gbá báyìí. Wà á máa bá àtọ́ wà níbi ọwọ́ ẹ̀yìn ẹnu wa. Yeah, ṣe nígà, yeah. It's a baby already because embassy lòun ti ń ṣiṣẹ́. Èèyàn fresh náà. Ilẹ̀kùn mi tó ṣú ọ, ọwọ́ jókòó. A ti dé ní rúùmù bèbí. Ọ̀rọ̀ ọmọ yìí. Èmi ò mọ̀. Ọ̀rọ̀ ojú ẹ̀ ní. Ojú dáadáa. Ẹ̀wọ̀n ló ti pàdé gẹ́ yìí, ọmọ ṣe tó ìwà ẹ̀ máa bá cheerful giver ni o. Sórí kò sí style tí o mọ̀ ṣe lórí fún ẹ lọ́tún a máa fún ẹ lọ́sí gbogbo ẹ̀ ló mọ̀ ṣe ọlá. A dẹ̀ pe nọ́mbà ẹ̀ o gbàgbọ́ ògbé kankan. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe yín? Ó ti àbọ̀. Ẹni sùn ṣé gbogbo nǹkan ló máa ń jẹ lójú ẹ̀ ní gbogbo bá máa ń wá ìnira wá ní skul yẹn ti lọ o. Ìyá yín rèé o. Ìyá yín ló jókòó yìí o torí ọmọ tí mo ṣe wálé rèé ọmọ ológo rèé. Stop nǹkan tó ń sọ ìṣòro ọmọ ilé ìyàwó àmọ̀ pa ṣòro ilé cheerful giver ni bó ṣe sọ two sum la máa fi ń ṣe wá babe. Ọmọ kan sórí owó wà nílẹ̀ sórí two sum tó máa ń fún wa yẹn jẹ́ ká sọ di 3 sum àwa gbogbo wa máa ṣe yẹnisa level fún wa nílẹ̀ owó ti wà nílẹ̀ a máa ṣeré àdè máa fún ẹ lówó. Sórí gbogbo nǹkan tó ń sọ ẹ kò possible o fẹ́ ta ni sílé o fẹ́ fẹ́lẹ̀ sílé ọmọ tá ti alfa ṣáà lò ẹni àti lò sọ́tún lò sósì gbogbo style láti fi ṣe o lè fẹ́lẹ̀ sílé eré lẹ́kọ̀ọ́ kí ló ń ṣe ẹ̀ náà. Guys please ẹ jọ̀ọ́. No, this is not about baby. And this is not a matter of baby.
Just a question ni mo fẹ́ bi ẹ́ kò dé dá mi lóhùn. Kó tó mọ èmi àti ẹnu tẹ o. Tell me you don't know them. And they are lying. Kò sọ fún mi kó mọ̀ wọ́n. Ẹ̀gbọ́n, wọ́n sọ fún wa kó lóhùn náà, kí ló ṣe ẹ̀ dá lóhùn. People sọ̀rọ̀ náà. Ẹ ìwọ náà sọ̀rọ̀ ṣáà parọ́ mọ́ ẹ. Say you don't know ọmọ mi, tí máa ń gbọ́yún ẹjọ́, tí máa ń gbé kí ló ṣe ẹ́, tí máa ń gbẹ lọ́yàn tó gbé ń dìjọ́. What happened? Wà á ṣe gáà yìí ṣe rí ni. Àwọn àbá. Olùdá bá wọn kà ní. Ọlọ́run máa bàjẹ́, àwọn ọba àjẹ́ ká gbé ẹlẹ́rù. Ṣé o jẹ́ gbé ẹlẹ́rù? Àjọjẹ sórí ni. Ìwọ ọ̀rẹ́ náà ti bọ́ nìlọ. Ọlọ́run èmi tẹ̀ mí sí ẹ o. Mo ní dá fún ẹ. Tí wọ́n wà nílé ó dẹ̀ bọ́ ẹ máa ń ṣe wọ́n ní jẹ́ ń jáde òkè ṣí ẹ̀mí kó mi tọ́jú ẹ̀ o. àṣírí ọmọ mi. ẹ kú lé o. Ṣọmọ lélẹ̀ yóò lélẹ̀ yóò. Àdúrà kúkú gbà ọlọ́run ní dójú tì wá. Báwo ni ṣùgbọ́n pa ní pé break ṣó ti rè so. Ẹ múra wọ́tà mi ló wà ní kitchen. Ó yá lọ gé oúnjẹ ńkọ́. Ẹ ó ti rẹ́dì ẹ jẹ́ kí n kavasi tán màá wá. Ọ̀dà àdúrà gbà. Ṣọmọ lélẹ̀ yóò lélẹ̀ yóò. Omi fún ẹ títí o ìyá rẹ̀ rí nílé bàbá ẹ̀ rí nílé orí ló mọ̀lá o. Omi fún ẹ títí o ìyá rẹ̀ rí nílé bàbá ẹ̀ rí nílé orí ló mọ̀lá o. Odò ló ṣe ọmọ pásítọ̀ tó ló ṣe church girl tó ló ṣe cause she like to go on she's gon' slay mama. Odò ló ṣe ọmọ pásítọ̀ tó ló ṣe church girl tó ló ṣe. Àwọn kúbọ̀ lè ṣe ń ṣe báyìí ẹ dẹ̀ sọ fún mi pé 5 minutes. Ẹ wo mo fi ọlọ́mọ abẹ́yẹ má bínú. Àwọn ọlọ́kadà gan náà gbára wọn bẹ́ẹ̀ náà dá wàhálà alẹ̀ ẹ má bínú torí Ọlọ́run. ẹ wo ìyẹn ò ń ṣe problem. Mo fẹ́ kẹ́ gbé mi dé Joseph hotel. Joseph hotel. Ẹ ti débẹ̀ tán inú ń bẹ̀rùn ẹ ti débẹ̀ tán ẹ bẹ̀ sẹ́yìn ni. Mo mọ̀ pé mo ti débẹ̀ mo fẹ́ kẹ́ gbé mi débẹ̀ ni. Ẹ wo ẹ má jẹ́ parọ́ fún yàntí mi gbogbo alámọ̀ pé Nàìjíríà ilé níbi Nàìjíríà ilé dé ẹ má wọ́n ṣe wọ́n. Ẹgbẹ́ wo sí Nàìjíríà ṣe mo fẹ́ fún yín lówó ni ṣé ẹ lè fẹ́ fún mi lówó mo fẹ́ fún yín lówó ni ẹ gbé mi dé Joseph hotel. Ọkọ ẹ má bínú ẹ fún mi 1000. Níbo ṣé ẹ wọ wèrè níbo ni mo lọ ẹ dẹ̀ mọ̀ pé mo lè fẹsẹ̀ rìn débẹ̀ wọ́n pẹ́ jẹ́ fún yín 500 naira kẹ́kọ̀ọ́ fúnra stop drink. Ẹ wọlé ẹ wọlé. Slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, slay mama. Ayo masiko lo damu edalaye, yeah. Ayo masiko lo damu edalaye, oh. Kilo so yidebe, yeah. Auntie Elizabeth, kilo so yidebe, adefia go ala go shisha. Kilo so yidebe, adefia go ala go shisha. Slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, yeah, slay mama, slay mama, slay mama, slay mama, yeah, slay mama, slay mama, slay mama, yeah, slay mama. Mommy, oh boy, finally they see your downfall. Mommy, oh boy, all because of you won't feel I want. Mommy, oh boy. Ẹ ṣàṣe sùn máa fún yín. Yeah, hello Mr. Tokunbo. Yeah, mo ẹ̀ṣẹ̀ Jensen ni. Yeah. Èmi náà rè mú wa nínú Uber tó wà wájú yín yìí. Yeah. Hi baby. How you doing? I'm good. Hello, Louis. 7,000 naira. 7,000 naira. Wow. Mo fi bóyá fi baby ń ṣe wàhálà. Irọ́ traffic nǹkan pọ̀ díẹ̀ ni. Báwo ni jẹ́ charge wa 7,000 naira? Irọ́ èjìgbó mo ti pé wọn ibẹ̀ ń jẹ. Kẹ́ tó gbà sọ́lọ kẹ́ tó gba ìyàrá sùkúù. Yeah, that's 7,000. Baby, meet me in room 202, right? All right, baby. Títákùnlá ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run nínú 7,000.
1,000. ẹ kó ṣì dànù jáde. Gbogbo ẹ̀ lẹ̀ bá gbà. Ọjà sí yàn pé 7,000 fún mi 1,000 naira. Ẹ má bínú pa ma, I'm trying láti buy package. No problem, it's fine. I want to see get soft drink be malt. Okay, yes. What do you want malt? Yeah, mo fẹ́ malt. Mélòó ma? Just one. Okay. So how far? Ibi yẹn pa mí gan. I'll take it easy. I'll jam. I'll take it. Even though you want both to be on by. No worry, I'm only stressful then. So you're nice, you like it. Deji. Hello, re. Kí ló ń ṣẹlẹ̀? Deji, wetin dey happen now? Kí ló ń ṣẹlẹ̀ owó mi báyìí nísìn? Kí ló ń ṣẹlẹ̀? Deji, I don't do your job now. Mo ti deliver iṣẹ́ now. Kí ló tó ń ṣe báyìí fún mi now? Má ní kí n calm down. Deji, 5 million kì í ṣe owó kékeré. Kò ń ṣe owó kékeré rárá. Mo ti ṣiṣẹ́ tó ní kí n ṣe. Mo ẹ̀sẹ̀ kò yẹ kó ti fún mi lówó mi by now. Ṣé o fẹ́ kí n máa lọ fún mi ní báyìí? Ọ̀túnla. Deji, oṣù ọ̀ máa rí owó mi lákàntì mi lọ́túnla. Deji, má yẹ ká jà nítorí owó. Deji, má yẹ kí n bẹ jà nítorí owó yìí o. Mo ti ṣiṣẹ́ ẹ̀ now. Má ní kí n calm down. Má ní kí n calm down. Deji, mi fẹ́ pí ẹ lọ́túnla o. Mi fẹ́ pí ẹ o. Mo fẹ́ jíríà láti mi ní o Deji. O mọ̀ pọ́ lélẹ̀ mi àti ẹ̀kọ́ ẹ̀kọ́ máa dájà lẹ̀ but o ti ń take me as a fool. Kò sí problem tó bá di dọ̀tún ńlá aláti 5 million ni mo fẹ́ rí lákàntì mi. Alright, no problem. Baby, wá Zale Johnson lórí fóònù náà. Àwọn ọ̀rẹ́ mi ni o, mo bá wọn ṣiṣẹ́. Percentage is 5 million naira. Ẹ kó ti wà lákàntì mi by now. Ṣé torí ẹ̀ ló ṣe wá lójú ẹ̀ ṣe kọ́rẹ́ lọ́wọ́? Pẹ̀lẹ́, take care of yourself. I'm here for you. So kí la máa ṣe sí nísìn? Mo ní ìdòwò ni. Kò tó ní nǹkan tó yẹ kí n ṣe. Bí èlò? To buy 500,000, I will be fine. Actually, mo ní 600,000 naira kan so. Really? Yeah, but mo fẹ́ fi ṣe àwọn school runs. Then mi fẹ́ tinú ẹ̀sán school fees àbúrò mi. So torí ẹ̀ mo fẹ́ wà certain tó bá máa shop ó máa fún mi between tomorrow and next tomorrow. Baby, you should trust in the money. 500,000 is nothing to me. How much you feel your account not to I promise you. Okay, my proof phone Don't worry, I'm going to give you. Really? Are you serious? Oh my God, my darling. Bí ma láwọn boys ṣá. Ṣọ́ fẹ́ kú ṣáà ni. Olóṣì làwọn guys mi. Báwo ló ṣe máa wà so heartless bẹ́ẹ̀ láti lè set up bed? This is not good. Wọ́n tó ṣe ò dáa. Inú burú mi ò ti padà. Ó ti travel padà ọ̀nà wọn fẹ́ mi mọ́. Gbogbo nǹkan tó rà fún mi gbogbo ẹ̀ ló ti gbà padà lọ́wọ́ mi. Gbogbo àdéhùn tó ṣe fún mi kò sí kankan. Kò sí kankan báyìí tó mú ṣe nínú gbogbo ẹ̀ tèmi ti máa rí. Ṣé o lọ sí Amẹ́ríkà mọ́ báyìí? Amẹ́ríkà mọ́. Tẹ́lí ti lọ́yẹ̀. Ó ti padà, ó ti fi mí sílẹ̀. Ó ti padà, ó ti fi mí sílẹ̀. Tẹ́sí, ó ti padà, ó ti fi mí sílẹ̀. Ọlá ìlú ti bàjẹ́. Wọ́n tẹ̀ ti fẹ́ mi o. Kí la máa ṣe ń sìn? Ó ṣe jẹ́ pé gbogbo ti tiẹ̀ kí la máa ṣe báyìí ní next thing. Kò kí pẹ́ sún ẹ. Ìfẹ́ ni boyfriend mi. Oh, Mr. Femi boyfriend yẹn. What about him? Kí ló ṣẹlẹ̀?
mo ti ń pè for like 2 days nísìnyí nọ́mbà ẹ̀ ò lọ mo yá lówó ni tí ó dẹ̀ owó tí mo yá yìí mo fẹ́ fi run àwọn runs kọ̀ọ̀kan ní school ni mo dẹ̀ fẹ́ fi san school fees àbúrò mi mi ì tẹ́ gbọ́dọ̀ sọ fún mọ́mísì mi nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí tèmi má bá mi o. ó lò lè yọkùnrin náà tó wá ń bọ́dà yín bẹ̀yẹn kó yẹ kó really bọ́dà yín bẹ̀yẹn. 500,000 500,000 naira lẹ yá ọkùnrin àǹtí Yétúndé. Kí ló ṣẹlẹ̀? Kí ló mú yín tẹ fún lọ́wọ́? Èmi rò pé èèyàn tó kárí ni, you know, it's my boyfriend. Ó ti gbé mi ṣàwọn ayé kọ̀ọ̀kan rumọ̀ tó tẹ́ mi sí rẹpẹtẹ. So wọ́n kàn ń ṣe transaction 5 million lórí fóònù ni. Ó wá ní kí n sáré yá òun ní 500,000 káwọn fi parí running yẹn. So mo kọ̀ yá ni. So àti bí 2 days ago ló yẹ kó ti dáwọ́ yẹn padà. Fóònù yẹn dẹ̀ ti wà switched off. Mi ì tiẹ̀ mọ̀ nǹkan tí máa ṣe ń sìn. Àǹtí Ẹgbójú wọ́n ti gbà yín. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti gbà yín. Ẹ ṣe máa fún ọkùnrin ní 500,000 tó ń sọ fún yín pé òun ní transaction 5 million. What is my fucking business with that? Kó yẹ kẹ́ ẹ gbé yẹn, wọ́n gbà yín. Ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín. Àwọn guys yìí wọ́n máa ń tẹ̀lé ladies tó wọ́n mọ̀ pé ó carry. Tó bá ti ń kó carry bẹ́ẹ̀ yẹn kò máa fún ẹ lámbà yẹn báyìí wọ́n kàn sáré ṣáṣẹ́ lé lórí. Ló bá tán ó ṣáṣẹ́ lé yín lórí nìyẹn. Wọ́n ti gbà á. Papa every nílé orí ló mọ̀lá ojú olóṣù ọmọ pásítọ̀ tó lóṣù tó ṣe jẹ́ ọ̀dọ́ olóṣù tó ṣe láti ọmọ wọn tó ṣe ṣe mama ojú olóṣù. Ẹ káàsán brother James, ẹ káàsán. Ẹ káàsán, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ́. Ilé dàwà rí yín ní fellowship mọ́. Kò sí, mo máa ń busy ní iṣẹ́ ni ẹ̀wọ̀n after kìnìún ọ̀dọ̀ àwọn kan tí máa ń ṣe láti parí lectures mi sí nǹkan tó ṣẹlẹ̀ ni. Every time tá a bá parí fellowship gan-an tá a bá wá sósì tẹ̀yìn àwọn ọ̀rẹ́ yín máa ní ẹ̀sìn lára. Bẹ́ẹ̀ni bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin láti wá tá a bá yín kí ló ṣe. A ní mo máa ń busy. Sister Elizabeth ìmúra yín yìí kò jọ tó nígbàgbọ́. Kí ni? Kí lè sọ sí náà ẹ tún sọ. Kọ́ tó kàn try láti sọ fún pé ọmọ náà kan gbọ́dọ̀ múra bẹ́ẹ̀. So ẹ̀yin ni ẹ ti di bàbá àti ìyá mi àbí òkè dáàdì mi rè mọ́mì mi rè lè yá àbí. Ẹgbẹ́nu sàn kí ló dé? Kí ló kàn yẹn ẹ ṣe ìdílé àkíní yín ní kíní kan mọ́ ìmúra kí ló kàn ẹ̀. Mi ò kọ́ tó kàn try láti. Ṣọ́ọ́bí ẹdẹ mi ni ọmọ náà wọ èṣù. Jà fúnra ẹ̀ náà ó bẹ́tà. ọmọ pásítọ̀ tó lóṣù tó ṣe jẹ́ ọ̀dọ́ olóṣù tó ṣe like up it down and she's gon' slay mama slay mama slay mama slay mama slay mama slay mama slay mama. Àti Elizabeth tó ṣọ̀pẹ̀ sexy girl ọmọ tó ṣọ̀pẹ̀ má change ẹ̀ ó ti wet gan àti mọ́tò pàtì mo tẹ̀ tí fẹ́ máa rán dé gbogbo ibi ẹsẹ̀ mi. I think I'm tired. Ọ̀rọ̀ yìí máa ti serious ju bí mo ṣe ń rò lọ. Sori eléyìí ló máa jẹ́ lẹ́kẹta tí mo máa change lẹ́nu. Ó ti sún mi. I don't even know what to do. Kí ló máa ṣe sí i? Mo ń bí lọ́mi pé kí ni mo máa ṣe sí. Ṣé mo mọ̀ kó tó yẹ kí n ṣe sí mo ti ṣe sí látọjọ́ ọjọ́ yìí? Àbúrò pé òun mi kí n máa wọ pampers kiri ni. Kò wù mí now, but there's nothing I can do. Pẹ̀lẹ́, mo tètè gbẹ́ ní tètè pé. Ó ti dá wa dúró bí látẹ̀kàn. Hello? Baby, yeah, I'm fine. Where are you now? Tí ń dúró díẹ̀ látẹ̀kàn. Oh, really? Ó yá máa bọ̀ straight wá rí mi àtọ̀rẹ́ mi. All right, let's shit. All right. They're bad. Hello. Hi. Ìjọba dá wa dúró látẹ̀kàn. Wájú fún wa. Nítorí mi, Tẹ́sí mi ṣe jókòó náà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Pretty Adiza sọ fún mi pé òun máa rányàn wá dúró dè mí ń bá ẹni àbí. Rányàn kẹ̀. Pretty Adiza rẹ̀ náà. Sorry, Pretty Adiza, don't pay me in this town. Come on. No, hold on. Ẹ má sọ fún mi pé òun ni Pretty Adiza o. Pretty Adiza ni. What? What's it funny? Òun ni kí ni? Kí ló ṣẹlẹ̀? Ẹ wo nǹkan tí mo wo ní picture yìí, kò compliment nǹkan tí mo rí yìí now. Kí ló ń wọ̀ ní Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan náà? This sister cannot help a lady now. What do you mean? Hold on. Ẹni tí mò ń rí báyìí, ó pupa. Ìwọ tí mò ń rí yìí, ó dúdú.
ẹni tí mo rin bí ó ní pointed nose wọ́n mú tẹ́ bó rí pẹlẹbẹ náà. Filter máa help ẹ̀yin létí why you out there deceiving guys. Hold on, ṣé màá mọ̀ pé bó ṣe rí lélẹ́yìí màá máa follow ẹ̀ màá máa fọ́ ní gbogbo likes tí mò ń fún ẹ. kí ló dé ṣé yẹ pé wo another person. ẹ̀yin náà ẹ wò náà ẹ wò ṣóhun lélẹ́yìí ni. ṣé mi lélẹ́yìí náà. ẹ fi ń fọ́ níbi ta what rubbish. kò sí kòkó tó ṣẹlẹ̀ pẹ̀lú. Hold on. When you are sure and you are what I see here, o lè pè mí wá fẹ́ gbọ́ lọ́wọ́ mi, o lè. Bíbí sẹ́jọ́ tó bá súnmọ́ mi. Ẹ̀jẹ̀ ṣe ṣáájú èrò ìwọ̀n kí ló ṣe wọ́n tó ṣe báyìí. Níbo ló ti di wẹ̀rẹ̀? Níbi wàá ní ìfẹ́ wáyé ẹ̀yẹ wá nígbà wà ní píjọ́ ti ṣe ṣe òòtú sílẹ̀ dáadáa tó bá kàn fún ọ̀rọ̀ ìgbà tó píjọ́ wẹ̀ náà ó kún ṣọ́ ẹ̀. Ọwọ́ òfin ló máa lè lé ìlú. Mo fẹ́ lọ church tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ni, ó tó bá ti di 16 sí màmá lọ. Ó dà. Elizabeth, wọ́n ní tí wọ́n bá ti dé stage kan, tí wọ́n ti ṣe tán, èèyàn tún gun stage tó kù. Mo dúpẹ́ fọ́lọ́run pé mo ní kó kàwé, ó dẹ̀ ti kàwé ẹ̀ lákàyègè. Tó jẹ́ pé tó bá tún fẹ́ kà sí, o tún lè tẹ̀síwájú láti kà sí. Lóòótọ́ mo bẹ̀ ẹ́ pé kó má dojú tì mí, kó má kẹ́gbẹ́kẹ́gbẹ́, kó má rìnrìn òṣì. Ó ò dẹ̀ ṣe é. Mo dúpẹ́ fún Ẹlẹ́dàá mi, mo dẹ̀ tún dúpẹ́ fún Ọlọ́run tó kó sí ẹ nínú tí ò ṣe. Lásìgbà tí o ti wà ní yunifásitì, mo ò rí kó gbé fóònù kó pe ọkùnrin, àbí kí n tiẹ̀ rí traces pé ìwà àti ọkùnrin kan wà, ó lè má bẹ̀rù mi tó wà normal. Bó nísìn ó ti dàgbà, ó ti tó láti ní boyfriend. Ó dá mo bẹ̀ ẹ́ ni, èmi fẹ́ rí boyfriend ẹ̀. Mo wá kí mi láti bẹ̀ ẹ bẹ̀rẹ̀ gradually tí máa fi marry. Mo fẹ́ rọ́mọ ọmọ mi, èmi ti rí wọ̀, èmi fẹ́ rọ́mọ ọmọ mi. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run màá jókòó báyìí, màá jẹun ẹ̀. Mo ti gbọ́ mọ́ mi, ẹbí tí mo pátá ló yé mi, àmọ́ ẹ jẹ́ kí n ní sùúrù, ẹ má yẹ kí n rush, màámi one step at a time. Mi ò fẹ́ kó rush, àmọ́ nǹkan tí mo sọ bá mi fi sùúrù pa ẹ̀, bá mi fi ṣiṣẹ́ ṣe. Ọlọ́run ti yanjú gbogbo nǹkan tó fẹ́ ṣe, iṣẹ́ pàtàkì everything ti wà nílẹ̀. Ṣùgbọ́n wọ́n lè ti máa lọ. wọ́n á pẹ́ o, mo kí mo ní wọ́n bá mi ṣe ẹ̀fọ́ tí mo gbé sínú kitchen yẹn o. Má pẹ́ o. Yes sir. Akúnìsì ni. Àwa ni yes sir. Ọlọ́run mú wa dé ilé ògo. A dẹ̀ ní ṣe lásán. A fi ìjọba ọ̀run ṣeré jẹ́. Àmín Jésù. Yes sir. Mo wò kí báwo lẹ ṣe mọ orúkọ mi ni sir. Actually ìgbà tí pastor pín ilé kan pé kẹ́ wá lead the worship section ìgbà yẹn ni mo gbọ́ orúkọ yẹn. Ẹ má bínú, I hope you don't mind. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Rárá sir. Ẹ má bínú mọ́. Yes sir. Báwo lẹ ṣe rí service wa sí church lẹ́yìn ṣé ó wà o? Ó yàtọ̀ sáwọn churches tí mo ti máa lọ tẹ́lẹ̀. Wọ́n máa sọ fún wa nípa owó but wọ́n sọ fún wa nípa ìjọba ọ̀run. Wọ́n tún jẹ́ ká mọ̀ nípa bá ṣe lè bá àwọn èèyàn relate. Generally it's a kind of church. Ó máa wọ́n making belong to this family of God. Kọ́ mo enjoy, it's a total sermon. Mo enjoy sermon yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé a máa rí yín service ọ̀fun ṣá? Ẹ máa rí mi. But it could depend because of the nature of my job. I need a constant reminder. Nígbà tó èèyàn tó bá rán mi létí pé service wà lẹ́ni àná tí ẹ bá máa ṣe mo lè gba nọ́mbà yín so that ẹ lè máa rán mi létí. No, just kẹ́kọ̀ọ́ máa fi rán mi létí pé service wà bó tẹ̀ ṣe ordinary text message pé lè ní Bible study ọ̀la ní faith clinic and all. Má lè máa fi mọ time ti prayers wà náà. Kò mí kí n máa sin Ọlọ́run. Mo ti sọ Ọlọ́run ni mo ṣe rí yé ni. Iṣẹ́ Olúwa náà ni. Iṣẹ́ Olúwa ni ẹ̀mú wa. No, check. So that means not a wrong number. Auntie Elizabeth Ocean, sexy girl on my Ocean, you call the from say you only go. Abuja, oh, to some, what to me, Auntie Elizabeth Ocean, sexy girl on my Ocean, you call the from say you can't. Ṣé marriage lele láti bí ọdún méjì
tí mo ti fẹ́ ọ̀bọ yìí tá ti fẹ́ra wa sílé kò ń bá mi ṣe dáadáa kò máa ṣe ṣúkẹ́ṣúkẹ́ kò máa sùn náà ni ṣé tí n bá mọ̀ kí bóyá ilé ṣé èmi máa sọ àìdù bá dẹ̀ bá sọ báyìí sí pé nǹkan tó ń ṣe máa bẹ̀ sí máa quote Bible fún mi ni bẹ́ẹ̀ ni pé ó ti òun nìkan ló gbọ́ lóun gbọ́ láyé yìí má wọrí aláti ṣe mi má ti ṣe ara ẹ̀ àmọ́ nǹkan tí màá ṣe sọ́rọ̀ ara mi because mi lè máa continue báyìí láíláí. baby kí ló máa jẹ sọ̀rọ̀ kí n lọ báyìí sí time tí ń lọ. mi rò pé mo fẹ́ jẹun mi ì lápẹ́tàìtì ebi ò pa mí máa rìn. o sọ. òde ìwọ tẹsẹ pé ó fẹ́ jẹun gbóúnjẹ látijọ́ ẹ̀ náà ò fi ṣe nǹkan kan kó sùn sílẹ̀ bẹ́ẹ̀ náà ni níranù. lórí kò mọ nǹkan kan àfóúnjẹ tí ó máa jẹun yìí náà níbẹ̀ ní oúnjẹ mo wáyé wá jẹ àjẹjẹjẹjẹjẹ náà àwúrẹ́ sí ẹ lára ẹ kò mọ nǹkan kan ṣe bá ní ti bí yá pọ̀ ní bí ọ̀pọ̀lọ̀ ìwé tẹ bá sọ ìyẹn sí ló lọ ẹni ó kọ wájú kò mọ yàtọ̀ àfi màmá and papa yìí náà ni small is paining me èmi ládì fúnra mi scorpion èmi nígboro tí mo mọ yín ńlá àwọn ọmọ àwọn ṣe ńlá mi wọn á padà gbére lé sílé tí ẹ̀rọ gbogbo yóò máa já ní àròkọ bóyá ojú àti ẹ̀jẹ̀ kó mọ eré ṣe ni ẹkún ni pé o lè mí ìyàwó létí ẹ̀ la pinnu ní ara fi síbẹ̀ kó máa ṣe ìyàwó ilé ẹ̀ lé abọ́sí gbòòrò máa ṣe nọ́mà dé àwọn ọmọ tó máa tẹ́ mi lọ́rùn àwọn ọmọ tó mèrè ṣe àwọn ọmọ mi mo jẹ́rìí wọn wáyé pé tolú ẹ̀ bá kọ́ láwọn táì náà tán báyìí kó má jẹ́ pé a máa bọ́ síta lọ máa ṣó àwọn ọkùnrin ni káyà afílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò mọ́ ṣe ẹ̀yìn náà amen Jesus ìyẹn la fẹ́ jẹ kó ṣeré fúlùwẹ̀ kárakára sẹ́ òkúròkó ńlẹ̀ kémi náà tó gbìn ẹ̀ pa sí máa yí mọ́ bẹ́ẹ̀ náà ni mo dókò tiẹ̀ èmi máa bọ́ sí gbòòrò máa ṣe nọ́mà níjọ́ tó bá jẹun sí mi lórí náà máa fọwọ́ pẹ̀ lọ́dọ̀ kúkú kọ́ ìyàwó lé ní àmútáyà lèmi náà máa sọ fún. movie ó wà interesting àbí. gan. bá mi increase ọdún mi jẹ́ kí mi náà mi ìfọ́lẹ̀ látẹ̀kùn. ó fọ́lù ẹ̀ tí ẹ bẹ fún fọ́lù kí wọn náà lè máa fọ́lù ẹ̀ sórí mọ́. hello ọ̀rẹ́ mi. báwo ni kújọ́ mẹ́ta ọ̀gá ò tẹ̀ kí wàá pè mí mọ́. mo wà ókè o owó bọ́ mi nílùú wà ókè jàre. ó wà látìgbà tí mo ti marry ọkọ mi understand ẹ o kò ń bá mi ṣe rí dáadáa ìgbà mi gan weekend á tún jáde lọ kò ní wálé má lóun lọ on business trips ó ti sú mi jàre tí marry ẹ̀ tó máa bá mi ṣeré mi mind o are you serious? ó ṣe weekend àbí weekend wà mí mind weekend náà ni máa ń jáde tó bá ti lọ sí kí mi náà pè mí ṣáà máa wá trust me ó ṣú ọ̀bàjẹ́ ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe God bless you. Excuse me. èwo kí ni excuse me. ẹ ṣe mọ̀ pé ẹ̀yin náà lẹ sọ fún mi ní ọjọ́ yẹn anytime tí èèyàn bá ti make a call gbé ní ìlú òyìnbó àti ní nàìjíríà yìí ẹni tí a bá fẹ́ stop ẹni yẹn ẹ máa ní excuse me. mo ló ti tó kí nìkan tẹ̀ ń wá kiri. mo ní kí n wá gíyàn yín àwọn omi tẹ́ ní kí n tàn lẹ́ẹ̀kan omi pọ́ǹpù yẹn omi yẹn ti wá ń bẹ̀rẹ̀ sí ní tó ti dà sílẹ̀ rẹpẹtẹ mo ní ìdí tó wá gbàṣẹ́ lọ́wọ́ yín ṣé dé lápá. ibo ni mo ṣe ṣàgbápò yín náà kẹ lọ pa omi ti kún omi dáńtà ẹ wá sínú ilé ẹ kó sì lọ́jọ́. ṣé ní la pa omi nìsá. ẹ ẹ má pa ẹ wá jàre ẹ wá tó bá ti wùn yín ẹ má pa omi yẹn omi dà sí gbónú kó fàṣẹ gbọ́ àwọn yín lọ nìyẹn. lọ́mọ màdáwó omi lọ.
èyí tó wà bí iná bá kọ́lọ̀ mi mo kàn blend bákan bákan. Ẹgbẹ́ ọ̀gá face warrant ẹjọ́ ẹ̀ á máa sọ̀rọ̀ níta. I'm a pastor, yeah. Churchy girl, cause she like double watch, she just gon' slay mama. Oh, yeah. I'm a pastor, yeah. Churchy girl, cause she like double down, and she's gon' slay mama. Slay mama, slay mama, slay mama. Hey baby, how are you? Mo wà kí wọ́n kọ́. Báwo ni trip ẹ? It was great, I think it was smooth, I was not itch. Although I'm so tired, mo ní kí n tó sùn pé kí n gbóhùn ìyàwó mi. Èmi náà wà lórí bed báyìí mo ti fẹ́ sùn. Ó ṣe ìbòjú kò take care ṣùgbọ́n. All right, love you too. Bye bye, kiss, take care of you. Nso, ṣáfi mi mẹ́kọ̀ látàárọ̀. Mo kàn ní. Ara mi ti wà lọ́nà. Ara ti wà lọ́nà. Ìrọ́nà dẹ̀ ní gbogbo ẹ̀. Tàbá kò sí sọ́ta bẹ̀rẹ̀ ń sìn ló máa mú ní I'm tired. I'm tired. Níṣẹ́ tí mo yàn láàyè. Ṣé pé kì í rẹ̀ wọ́n? Wọ́n rẹ̀ mi o. Wọ́n lágbájá ẹjọ́. Lábẹ́jọ́ yìí. Ọmọ pásítọ̀ yeah. Churchy girl, cause she like double watch, she just gon' slay mama. Oh, yeah. Ọmọ pásítọ̀ yeah. Churchy girl, cause she like double down, and she's gon' slay mama. Slay mama, slay mama, slay mama. Come in, nigga, yeah. Ọ̀rẹ́ àfọ̀nà. Ó wà jáde ìpàdé. Ọ̀gá. Wọ́n ti lọ ẹyọ. Mi ń lọ́dẹ̀ mi nìyàn. O tún di weekend. Are you serious? Ṣé ẹ enjoy ẹ ṣá? Mo try. Ọmọ yẹn náà ṣe kó goodbye mo kàn ló bẹ́ẹ̀. Mo meet up expectation mi jàre. Why now? Bí o jẹ́ try. Wọ́n dé mi gbé yẹn ó ṣeré fún mi gan. Ọmọ yẹn kàn fún mi lọ́tún ló fún mi léṣe. Ọmọ yẹn kò fẹ́ pa mí dànù. Gbà. Wọ́n dáadé ó ga. She like double watch, she just gon' slay mama. Oh, yeah. Aago yẹn fine. Gbàgbé ṣá. Ẹ máa try àti get léṣe. Máa try àti fún léṣe. Get across. Ó gbàgbé ẹ̀yàn mi. Kí ló ṣẹlẹ̀? Kò sí original ni. Máa fún léṣe kó bá mi get across. Má wulẹ̀ fún lẹ́ṣì jẹ́ kí èmi máa lò tó bá nídìí owó ẹ̀ máa kọ́ ṣe transfer sí máa fún lówó ẹ̀ padà jẹ́ kí èmi mú dání. Mo láti àgbẹ̀ yẹn ó fine ó original ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí problem. Jẹ́ kí èmi sáré ṣáà kájọ máa lọ. Jẹ́ kí n ṣáà. Kí n dúró dé ń ta. Dúró máa jókòó ní. Kí n sáré ṣáà. Akọ̀wé ìjọba àwọn sáájú ọ̀rìn lọ́dà. Jẹ́ kí n ṣáà wà lọ́wọ́ ìjọba ìjọba papọ̀. Kò ṣe jù. Jẹ́ kí wọ́n ta orú mú. Kí ló ṣe ẹnì kan fún ìdá mi lóhùn? Kí ló ṣẹlẹ̀? There's this wristwatch. Gold ni. Guess. Eléyìí tí mo rà tèmi àtẹjọ máa ń lò yẹn. Unisex aago yẹn gold báyìí. Okay, yeah, mo ti rántí. Àwọn mi kì í fojú mi rí. Ṣé báàgò kan ló wọ̀ yìí? Ó dẹ̀ ṣẹ̀ dé ni. Tábà ti gòkè máa ń fún ọmọ wa lókè. Kò mátà. Mo lè fẹ́ wago méjì pọ̀. Ó dẹ̀ lò jẹ́ pé mo fẹ́ jáde later in the day mo fẹ́ wọ̀. Kò mátà pé bí a mo wago kan sọ pé mo it doesn't count. Tábà ti gòkè ń sìn. Ó máa wá mi yàrá sọ máa bá ẹ. Kí ló ṣe ẹ́ tó ń ṣe báyìí? Mo nídìí kan mo fẹ́ lò ní tábà ti gòkè. Ṣé kí ó pọ̀ jọba lọ mú wá fún mi ni? Bó o tí ì jẹun náà o tí ẹ ti ṣe ẹni tí o rẹ̀ pé kí n má go wá. Má bínú ebi ò pa mí ni. Ebi ò pa mí ni. Tẹ́bí bá pa mí ni màá sọ pé mo fẹ́ jẹun. Then mi fẹ́ stress ẹ lórí ọ̀rọ̀ oúnjẹ. You understand? Aago yẹn ni kó bá mi mú wá ni mo fẹ́ rí. Aago ló fẹ́ rí. Mo fẹ́ rí. Mo ní ìdí ẹ. Kò sí wàhálà máa bá ẹ mú wá. Ó mọ wà lókè. Òkè ló wà ẹ́. Ó wọ̀ kọ́ sọ́wọ́ tó tún béèrè mi kí ló dé. Ìyá bá pẹ́. Ó máa wà lókè. Ó máa wà lókè. Aago ilé ló wà lókè. Ṣọmọ lele yo lele yo omi fún ẹ títí o jàre rí ni bàbá ẹ rí ni orí ló mọ̀lá omi fún ẹ títí o jàre rí ni bàbá ẹ rí ni orí ló mọ̀lá odò
ọ̀gá mi. Ọ̀gá sí òsì fọkàn nígbà tí wọ́n yín náà ní ibi mo ti mú oúnjẹ kó àwọn ajá ẹ̀rẹ́ ní kí n máa pa àwọn ajá mọ́. Yeah, interesting. Mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀. Ṣé ìyàwó mi jáde nílé ìlànà? Àyà mi ń padà wá gbowó, àyà mi ń padà wá gbó mọ́, àyà mi ń padà wá gbà láàfíà. Ariwo tẹ́ ń pa yẹn ṣe ń pariwo mi, ara mi ti já mo rò bí nǹkan kan ṣẹlẹ̀ ní sà. Kó lọ́n lódùmọ̀dé kó kàn tiẹ̀ ṣàínú ìrònú tó tiẹ̀ bá mi ronú Nàìjíríà yìí. Gàrí òṣèré lọ́jà ráìsì ti wọ́n, ata rodo méjì 200 naira ni wọ́n ń ta gbogbo ẹ̀ka jẹ́ kórìí mi máa skátà orí èmi kan ti dàrú bí màmí Nàìjíríà sì fẹ́ dá báyìí. Ṣòrí tí n bá gbé ìgbà tí fún ẹ tí n bá gbá etí ẹ tí mo bá gbá etí ẹ orí ẹ pé orí ẹ tó dàrú yẹn á set mo fi sálárì ẹ ṣeré o today is 28 ọ̀la lẹ́ẹ̀kú bá tó bá ti dá mi lóhùn kan tí mo bí ẹ ṣé ìyàwó mi jáde nínú ilé ìlànà. Àgbo mi wọ́n mi rò pé wọ́n jáde sà. Òòrò àbí òòmọ̀ àbí wọn jáde. Wọn jáde. Are you sure? Bẹ́ẹ̀ sà. Ọ̀gá sí ò sí. Olódùmarè kò fẹ́ jẹ́ ìsánú àkàkùn àrẹ náà yà jẹ́ àìkà pariwo bíi sójà ìwé ṣe sójà àìkà tú Olódùmarè ìgbà di dúró ẹ̀dínlú ẹgbà ṣẹ́ ìyà. Ìyàpọ̀ ọ̀gá mọ̀ ìjáde náà mẹ́kẹ́ ó jáde náà tago 12 ago irọ́ èèwọ̀ ni ọ̀gá ìgbà rẹ̀ bá di tó pé bí ìjọba tó sọ fún un pé ẹ̀sà ìyàwó yín tó jáde á ní kí ni mò ń forí mi rò sórí mi ò pé ó yẹ déyàn ká nà dúdú ká nà dúdú mọ̀yàn every time I time ìwọ mẹ̀yàn wọ́n èsì yóò kàn mí ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ sì máa fẹ́ra yín ẹ̀ ṣera yín bó ṣe wù yín. ẹ ló lè ṣe àfọ ṣé wàá wá jọ mo fẹ́ bèrè fífọ̀ kan lọ́wọ́ ẹ̀ ọmọ tó gbé fún Kọ́lá lọ́jọ́ yẹn jọ mo ní ìdọ̀mọ̀ rẹ̀ jọ possible kọ́ máa mi arrange ẹ̀ that same girl ọmọ pupa pọ́n yẹn ọmọ yẹn gangan ṣe possible kọ́ máa mi arrange ọmọ rẹ̀ àwọn àṣírí strong man máa wọ́n rí ṣùgbọ́n. Yeah, I go double your fee. My double fee. My worry, my double let's say. No, for this weekend, you know. I'll share. I'll share is strong man. I'm a pastor, churchy girl, cause she like the boy, she just can't slay mama. Oh, I'm a pastor, churchy girl, 204, yeah. I'm a pastor, churchy girl, cause she like the boy, she just can't slay mama. Oh, I'm a pastor, churchy girl, cause she like up the down, and she's gonna slay mama. Mami, to try to make any movement. Wami, Sumobi. Mabo, Sumobi. Well done. Sumobi, dìde. Call dìde. Egun labi. Hello. Kọ́kọ́ bá aṣọ lójú egun náà, kọ́kọ́ yọ kí ni ojú ẹ̀ kúrò, kọ́kọ́ yọ kúrò lójú kò. Kọ́kọ́ yọ kó dídún máa bọ̀ tó wà ní kọ́kọ́ yọ irinṣẹ́ yín rọra yọ máa ẹ̀bọ́ bàjẹ́ o mọ̀ pé ìmáa nídìí ẹ̀ lọ́jọ́ iwájú ajá fọ́ ojú mi kọ́ sí àbọ̀ ìwọ dáa mo bẹ̀ sọ̀rọ̀ dáhùn èmi ni wọ́n tàn you are playing the player.
dókítà èmi fúnra mi mọ bí tí mo já sí báwo ló ṣe rìn báwo ló ṣe ṣe gangan bí dókítà yóò sún mi débẹ̀. Yes. Okay, 1 hour. 1 hour. Kó tó mọ̀ sí 1 hour ti dé ó ti lọ. Má worry mo bọ̀. Mi ò ní lectures now. I'm done for today. Mo kàn fẹ́ rí lecturer mi. Ṣùgbọ́n. 30 minutes. Okay, 1 hour max. Kí má parọ́ 1 hour max. Me, Lọ́nà wo? I have never set my eyes on you. 2 days ago was the very first time tí mo kọ́kọ́ rí ẹ. So, kí ló ń sọ? Ó kọ́ ìrìnàjò lọ. Bàtẹ́ mi ṣe BSc lọ́wọ́. Èmi náà masters program ni. So, ẹ̀mí wá sọ fún mi pé oríṣiríṣi ọkùnrin lè máa ń gbé. Ìgbìmọ̀ máa ń gbé oríṣiríṣi mọ́tò wá sí. Wọ́n ní kí n try it bóyá ìgbìmọ̀ àlọ́. Eliza aṣẹ́wó Rose ọmọ Kristẹni. Ọmọ olówó ni mí. Bàbá mi mọ́tò ló ń tà. Any car tó bá wù mí ni mo lè gbé wá sí school. And I was driving different cars but I was facing my studies. Mo ń kàwé, mo ń ṣe assignment, mo ń ṣe everything. That's why I'm a doctor today. Aṣẹ́wó kẹ̀mí ò ṣe rí. So ago alágolo wò ṣiṣẹ́. Ìwọ àtọkọ ẹ ti ní HIV. You're HIV positive. Yes. Ọmọ yìí ti pa mí. Ọmọ yìí ti pa mí. Ládùúrù kan tí mo ṣe ìwọ lọ. Ládùúrù àdúrà tí mo gbà lórí ọmọdé yìí ó tún jẹ́ kó dojú tì mí báyìí. Mama, ẹ ṣe sùúrù. There's a good news. Tibitire dá ilé ayé. She's 3 months pregnant. Olóyún oṣù 3. Ẹ jọ̀ọ́, kí ni good news inú yẹn? Ṣé wọ́n lóyún lé HIV ni? Mama ojú ti là. Òun ló ní HIV, ọmọ ò ní HIV. And ó máa lo oògùn every month to take care of her baby. Baby yẹn kò ní wá infected rárá. She's using her drugs, she's going to the hospital, ó ń rí doctor every time. And ó máa wà ọ̀rẹ́ ọmọ yẹn kò sí nǹkan kan tó máa ṣe. So, ẹ̀tẹ̀ ní ẹni tí láti worry. Àmọ́ síbẹ̀síbẹ̀, Elizabeth dojú tì mí. Níwọ̀, lójú àìjẹ, lójú àìmu. Ládùúrú wàhálà tí mo ṣe lórí ẹ̀. Ládùúrú ìṣòro tí mo gbà tí mo ṣe títí lórí ẹ̀. Ó wá dojú tì mí. Ó máa ṣe o. Ìyá yìí bá pọ̀ o. Mi ò ní ṣépè fún ẹ. Torí tí bá ṣépè fún ẹ, ó máa mú ẹ. Mama, Elizabeth, just take it easy. Everything will be all right. Ọlọ́run máa ṣàánú ayé mi o. Wọ́n máa jẹ́ ká yé mú mi. Èmi ládì òòṣà tí mo rán wọn lẹ́kì tí mi ò fẹ́. Mo rán máa gègé mi ò fẹ́. Gbogbo àánú church lọ pé kí n lọ wáyàwó. Àṣé mo lọ tẹ̀ ni. HIV. Ó ní kí n gbé gbàwọ̀ lọ́rùn. Ṣé mi wá ṣíṣe báyìí? Kí ni mo fẹ́ fi kún? Àgbà tó wọ́n fi tiẹ̀ kó bá mi pó. Aṣọ ọmọ burúkú náà máa lọ ṣọ́ọ̀ṣì. Anyway, a dúpẹ́ pé ọmọ tó tiẹ̀ gbé fún mi. Ìgbé dọ́kítọ̀ níyàn ò lè jà ìfẹ́. Àtẹ̀sí gbẹ́kẹ̀lé lú ẹ̀ ò ní já sófò. Ṣé ti máa parí ẹ̀ sí lè báyìí? Yeah.